ló gbẹ̀yìn ọ̀rọ̀ àbámọ̀ ti gbẹ̀yìn anybody báyìí ebi ti fọ́ ojú anybody ajá àwọn bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ kó tó di pé Tinubu wọlé àti wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń sọ yé ó ti get started bàbá wa yìí wá bí gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn tẹ́ bá mú orúkọ ẹ bá mi kọ sí comment section àwọn méjèèjì bá mi kọ orúkọ wọn sí comment section because YouTube ti sọ fún wa wípé the more tẹ́ bá ń comment lórí show tá bá ń ṣe the more táwọn máa gbé show wa wá fún yín because it shows you love what we are saying abẹ́yìn òfẹ́ Yorùbá nation ṣé ti ń clear ṣé ó ń clear ṣé ti wá pé Yorùbá nation nìkan all the way nsìn ó ti jábọ́ fọ́ everybody ti ń kábàámọ̀ báyìí wọ́n ní Yorùbá ò ní tírà wọn lákọsílẹ̀ àṣà ní tírà lákọsílẹ̀ àṣà ní prophet gan àṣà àwọn wòlíì Ọlọ́run àwọn prophet Ọlọ́run àṣà wọn wà nínú Yorùbá nation àwọn àsọ̀rọ̀ ṣẹ́ tí sọ̀rọ̀ dànù ẹ gbọ́ ò lẹ́nu bàbá wa yìí o wọ́n ti sọ ká tó dìbò Tinubu o nǹkan dé àwa ló kò sáwà ló kàn mọ́ ẹni tó kàn ló mọ̀ báyìí sí ó wá kan anybody tí ń tì wọ́n ṣubú ẹ ti rí national strike tó ń lọ Nàìjíríà àwọn kan ti predict ẹ ti rí láàrin àná sí èní national strike tó ń lọ ní Nàìjíríà táwọn TUC àti NLC tí wọ́n lọ shut down national grid national airport wọ́n shut ẹ̀ down ẹ fẹ́ gbọ́ báàgì ráìsì wọ́n ló ti di 90,000 báàgì ráìsì di 90,000 ẹni káwọn òṣìṣẹ́ a family of 4 or 5 ọkọ ìyá bàbá àtàwọn ọmọ mẹ́ta ẹni kó máa gba 60,000 naira so 30 days work kò lè báyìí a bag of rice Ọlọ́run níbi tabadé ojú everybody máa bó wọ́n máa mú yín sọ́wọ́ èyàn olóṣèlú yìí wọ́n á mú yín sọ́wọ́ you know why tí wọ́n ti yarí mọ́ yín lọ́wọ́ ẹ̀yin gba 30 million yín pẹ̀lú represent wẹ̀ kò máa jókòó nǹkan tá a sọ yìí dìdí I agree I oppose pánpánpán off your mic ẹ kàn jókòó ẹ rojọ́ lérèfé kò tí mọ bedroom allowance ẹ ń gbolóṣù allowance o ẹ ń gba kọ́ńbọ́dù allowance o ẹ ń gba bíbá sún allowance gbogbo allowance lẹ ń gbà bẹ́ẹ̀ wúkọ́ ẹ gbà allowance ẹ ta allowance ẹ ti gbogbo ẹ lẹ ń gbà àwọn tí kiri yìí ń gbà wájú wọn tí wọ́n ń sign ẹ̀ tí wọ́n ń print ẹ̀ bọ́ta òṣojú ń dùn wọ́n tójú bá dùn wọ́n ṣọpọlọ wọn ti fọ́ àwọn tó máa ṣiṣẹ́ láti 8 hours every day sometimes more than that so salary wọn lè ra bag of rice ọmọ Yorùbá nation ẹ múra gírí àsìkò ariwo tó lélẹ́yìn wọ́n ní kí n gbé ṣòyí wá fún yín bàbá wa yìí kí wọ́n ra fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọlé kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn bàbá wa méjèèjì wọ́n wí fún wa tó àwa ẹ bá mi share fídíò sí fún everybody ẹ bá mi share fún àwọn ọmọ wọn Nàìjíríà náà àbùkù kan aláṣejù ó tẹ́ ẹ tẹ́ tí yín padà ta báàgì rice 90,000 wọ́n ti shut down iná o no kò sí Nàìjíríà sí láìsí ogun kò sí iná kò sómi kò sí nǹkan everywhere blackout shut down ojú everybody máa bú bàbá mi ẹ káàbọ̀ ẹ wọlé. ẹ kú dédé àsìkò yìí o ẹ káàbọ̀ grandpa Ọ̀rànmíyàn ṣé àlàáfíà lẹ́wà. ṣé mọ̀mọ́ ẹ bá wa kọ orúkọ wọn. àlàáfíà làwa ohun gbogbo ilé ń kọ́ lọ́dọ̀ yín lọ́hùn. àdáfíà làwa o ṣàlàáfíà lẹ́yìn wa. ní kíá ní wéré ní wàrà ṣẹṣà ó ní àwọn ìbéèrè kan tí a fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé kí wọ́n tiẹ̀ mọ̀. ní àkọ́kọ́ kí ló dé tí Yorùbá wò wípé kán kù nínú Nàìjíríà ló ṣe pàtàkì. ìyẹn ìbéèrè àkọ́kọ́. mo fẹ́ kúkú béèrè ìbéèrè mi tí mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan náà kẹ́ bá lè ṣàlàyé fún gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. èkejì ni wípé tó bá wá jẹ́ pé dandan ni kí wọ́n kú nínú Nàìjíríà ọ̀nà mélòó ni ìlú gbà ń yapa. àkọ́kọ́ ẹ̀ ń sọ nípa ogun a tún sọ nípa ọgbọ́n ṣùgbọ́n nínú àlàyé yín ẹ̀ ń sọ wípé kò sí ìkankan báyìí
tí Yorùbá ti múra sílẹ̀ ẹ lè sọ pé dandan ní ká kú o báwo la ṣe wá fẹ́ kó nígbà tí Yorùbá múra sílẹ̀ ẹ sì sọ pé àwọn ará àtòkè ọ̀hún àwọn adaran wọ́n ti múra kódà wọ́n múra kọjá ha ẹ bá nà ń bẹ̀. ó ti get started. bẹ́ẹ̀ ni bàbá àròpọ̀ ẹ ṣe gan-an ni fún ìbéèrè méjèèjì méjèèjì náà la máa dáhùn. Àkọ́kọ́ náà ó ṣe pàtàkì kí àwọn èèyàn wa kí wọ́n mọ ìyàtọ̀ láàárín ìdí tí Yorùbá ṣe fẹ́ kúrò nínú Nàìjíríà tó dẹ̀ fi di dandan ká kúrò nínú Nàìjíríà. Ó ti wá di dandan báyìí. Àti kí ni àwọn àǹfààní tó wà fún àwa Yorùbá tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. Nítorí pé tẹ́ ẹ bá mú àwọn ọmọ Yorùbá kẹ́ẹ̀kan ṣá èèyàn 10 kódà pàápàá jùlọ nínú àwọn tó ti ń pariwo Yorùbá nation Yorùbá nation láti bí ọdún kan sọdún méjì sẹ́yìn tẹ́ ẹ bá mú 10 nínú wọn agídí lẹ máa fi rí bóyá ẹyọ kan tó máa mọ kókó ìdí pàtàkì gangan tá a fi gbọ́dọ̀ kú nínú Nàìjíríà nítorí tọ́pọ̀lọpọ̀ wọn bá máa sọ̀rọ̀ ohun tán máa ń sọ ni pé gbogbo ohun tán máa ń sọ láì jẹ́ pé mo bẹ̀rẹ̀ sí kà á wọ́n máa ń jẹ́ lára àwọn àǹfààní tó wà nínú ká dá dúró ẹlòmíà ní torí pé Fúlàní Haúsá àti Fúlàní àwọn lọ̀gá sójà àwọn lọ̀gá ọlọ́pàá àwọn ló wà ní gbogbo ipò ńláńlá wọ́n yìn àwa Yorùbá jẹ lóòótọ́ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn yẹn kàn máa jẹ́ lára àǹfààní tá a máa ní tá a bá dá dúró tẹ́nìkan kan ò ní lè yẹn nìkan kan jẹ mọ́ kò kí ń ṣe ìdí ṣúgà ti já tá a fi gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà nìyẹn ìdí nìyẹn tá a fi ń rí àwọn tó bá ń pariwo pé ẹ ṣàjẹ́ ká ní sùúrù kí Buhari lọ tọmọ wa bá ti di ààrẹ ní 2023 àti dúpẹ́ fọ́lọ́run ṣùgbọ́n àwa kan mọ̀ wípé kódà ìyẹn gan-an ló ṣẹ̀ṣẹ̀ máa wá fi ìdí ohun tó ń barúwa ilẹ̀rù ló máa ṣẹ̀ṣẹ̀ fìdí ẹ̀ múlẹ̀. Ó ti get started báyìí. A jẹ́ ká bẹ̀rẹ̀ àlàyé yẹn nípa báwo gan lọ̀rọ̀ Yorùbá nation ariwo táwọn èèyàn wá ń gbọ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ àti pé kí gangan nìdí tí Yorùbá ṣe ń sọ pé àwọn fẹ́ kó nínú Nàìjíríà. Àwọn aráalé wa àwọn ọmọ tí Ìgbò táwọn ti wà lẹ́nu ẹ̀ láti bí ọdún mélòó sẹ́yìn wọ́n ti ń pariwo Biafra Biafra marginalization ni wọ́n ṣe ń pariwo pé àwọn ń lọ wọn jẹ́ káwọn dépò àfi Yorùbá àti Haúsá nìkan àwọn fẹ́ kó nínú Nàìjíríà ṣùgbọ́n ìdí tí Yorùbá yàtọ̀ sí yẹn o ẹjẹ́ àgbọ́sà ẹjẹ́ àgbọ́ ìdí tí Yorùbá ṣe fẹ́ lọ tó dẹ̀ fi di dandan ká lọ ìyẹn ló ṣe pàtàkì kó yí àwọn èèyàn wa ṣe rí nígbà tí wọ́n pariwo ṣé Buhari ṣe bàbá ní 2014-2015 election Jonathan Goodluck versus Buhari tí gbogbo wa ti nígbàgbọ́ wípé Buhari ni Mr. Anti-Corruption tó bá débẹ̀ á tójú ṣe ìgbà àwọn tó wà corrupt á bá wa yanjú ọ̀rọ̀ wọn. Àwọn bàbá wa kan náà wà tí wọ́n ń sọ nígbà yẹn pé ẹ má dìbò fún Buhari àwọn ọmọrú èèyàn tó jẹ́ dáadáa ju bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ná lọ. Àwọn ìgbọ́re o wípé torí pé tí agbára bá dé ọwọ́ ọ̀gbẹ́ni ohun tó máa fagbára yẹn ṣe táwọn mọ̀ ni pé a fulanize Nàìjíríà a dé islamize Nàìjíríà. Ó padà ṣẹlẹ̀. Ṣùgbọ́n kò ọ̀pọ̀lọpọ̀ wa là fetí sí wọn nígbà yẹn torí pé propaganda la pé wọn kàn fẹ́ kí Buhari dépò ni. Ṣùgbọ́n ohun tó ń sọ yé wọn ká má fọ̀rọ̀ gùn. Buhari olópegedé nínú ètò ilẹ̀ Ìgbò ó fìdí Jonathan Goodluck ó fìdí ẹ̀rẹ́ ni. Ìgbà tó dẹ̀ dá rẹ̀ ẹni tó ń jóńjó ẹni tó ń yọ̀ àwọn bàbá wa yìí àwọn ń ṣọ́ gidi nítorí àwọn ọmọ irú èèyàn tó jẹ́. Yorùbá ń bò máa tó bí ọdún 2 Buhari ti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbákò. Wọ́n ti rí pé àwọn ìgbésẹ̀ kan ti ń lọ tí wọ́n dẹ̀ mọ̀ pé ó máa dé ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá nítorí pé àwọn ọmọ tó wà nínú history wọ́n mọ ìtàn wọ́n mọ ogun àkọ́kọ́ láàrin Yorùbá àti Fúlàní ogun kejì láàrin Yorùbá àti Fúlàní
wọ́n dẹ̀ mọ bí an average Fúlàní man bó ṣe ń ronú. àbámọ̀ rèé àbámọ̀. àwa làwa máa ń kígbe mo fẹ́ lọ ṣe masters mo fẹ́ lọ gba degree mo fẹ́ ṣe PhD mo fẹ́ lọ lóyìnbó mo fẹ́ dèèyàn la ohun tí àwọn ń lé lọ́jọ́ ayé wọn òun ni kán kọ́ńkà kán ṣe kíni kán gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ kán sọ ẹ̀ dẹrú kán dẹ̀ impose way of life wọn lé lórí. ṣé lóòótọ́ wa kọ́ ṣé lọ́ọ̀ ni. ìwọ ni kó lọ ṣe gbogbo tó fẹ́ ṣe ń bò bá padà dé wà wá dẹrú lábẹ́ àwọn kán gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ kán dẹ̀ sọ ẹ̀ dẹrú gbogbo tó wà lórí tiwọn nìyẹn èèyàn bẹ́ẹ̀ ẹ lọ́gbẹ́ ní kí wá dé ìgbésẹ̀ tó ti ń gbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò ṣàkíyèsí kódà ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́nu ẹ̀rọ amóhùnmáwòrán ń tán sọ ní pé Gàmbàrí pa Fúlàní. kò lẹ́jọ́ nú Gàmbàrí ti ń pa Yorùbá. nígbà tí wọ́n ti ń kó àwọn Fúlàní wọlé láti Chad Niger Mali Guinea sí Middle Belt Southern Kaduna Benue Plateau wọ́n pa àwọn èèyàn wọ́n dẹ̀ ń lé wọn kó lórí ilẹ̀ wọn Fúlàní dẹ̀ ń ṣe kíni wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ dílé tiwọn. kábíyèsí Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà mọ yàtọ̀ láàrin Fúlàní àtàwùsá gbogbo ẹ̀yà láti lọ kọjá sókè làwọn èèyàn wa rò pé gbogbo wọn ni Haúsá. àdákan mọ o. ẹlòmíì gbọ́ Fúlàní kò mọ yàtọ̀ àti Fúlàní àtàwùsá kò mọ yàtọ̀ ṣùgbọ́n àwọn tó mọ history wọ́n dẹ̀ mọ yàtọ̀. ká má fọ̀rọ̀ gùn nígbà tán bá tó wá mú lára àwọn Fúlàní tí wọ́n ń fi wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ láàrin ìjọ kan síjọ méjì àwọn ọlọ́pàá fi wọ́n sílẹ̀ wọ́n á ní order from above níbo làbọ̀ lọ́dà tí wá pé kán fi wọ́n sílẹ̀. ọ̀gá àdìtọ̀. àwọn bàbá wa àwọn yìí wọ́n ti mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ yẹn ó ń bọ̀ lọ́dọ̀ wa tó máa wá ṣẹlẹ̀. ó ti dé. nítorí pé àwọn èèyàn wa wọ́n bá gbọ́ nínú ìròyìn àwọn ní Gàmbàrí pa Fúlàní ní Wàsíù náà ń jó kiri pàtí náà ń ṣe kiri kò kàn wọ́n ṣùgbọ́n nígbà táwọn bàbá wa ìṣọ́ ti rí pé n táwọn ń sọ ló ń débọ̀ yìí o tó ráwọn mọ̀ pé ó máa dé ọ̀dọ̀ wa ni wọ́n sáré kórajọ wọn dá ẹgbẹ́ Yorùbá World Congress YWC náà dá sílẹ̀ ẹgbẹ́ Yorùbá sí fún nǹkan kan vision kan ni pé kí Yorùbá jáde nù Nàìjíríà ìyẹn ló lè yọ Yorùbá o. ẹ tí ì gbọ́ nǹkan kan o. ibi tí wọ́n ti fi Professor Akintoye ṣe olórí nìyẹn. bàbá tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n ṣe wá ṣe launching ẹ̀ ní diaspora wọ́n wá London irú wa àtẹ́wọ́gbà ó yé wa ń tán sọ abẹ̀rẹ̀ sí pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Sunday Igboho gbà wọ́n pariwo ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní òun kí gangan nìdí tí Yorùbá fi gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà ẹ sọ fún wa ẹ sọ gàpá ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn wá ń sọ àwọn yẹn kàn máa jẹ́ àǹfààní tá a máa jẹ tá a bá dá dúró ni kò kí ń ṣe ìyẹn gangan nìdí tá a fi gbọ́dọ̀ jáde a dẹ̀ gbọ́dọ̀ jáde ni nítorí pé tá a bá fẹ́ fi àkókò ṣòfò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ láàrin ìgbà tán ti dẹ́gbẹ́ Yorùbá World Congress tí mo ń sọ yìí wọ́n lọ bá àwọn Afẹ́nifẹ́re o ẹ jẹ́ ká ṣe o wọ́n join UNPO ìyẹn Represented People's Organization o wọ́n ṣe alliance pẹ̀lú àwọn ẹ̀yà tó kù ní gbogbo Southern Nigeria ìyẹn ni NINAS Nigeria Indigenous Nationalities Alliance for Self-Determination ìgbésẹ̀ ti lọ oríṣiríṣi ti ṣẹlẹ̀ tá a bá ní ká máa sọ yẹn ilẹ̀ aṣúwa síbí ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ wa dé dúró báyìí ó dẹ̀ ṣe pàtàkì ìyẹn ni mo fi máa bọ́ sí ìbéèrè yín kejì. ṣé kìí ṣe pé ẹ̀yin Yorùbá ẹ̀ ní tẹ́lọ́rùn tó lẹ́yìn ní vice president wọ́n lè ti fẹ́ fún un ní Yorùbá president tó ń ṣe ìtẹ́lọ́rùn ọ̀lẹ́ ló àìní ìtẹ́lọ́rùn. àkọ́kọ́ náà wọ́n fi wá ṣe vice president wọ́n fi wá ṣe vice president kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ vice president ò ní agbára kankan Yẹmí Ọ̀ṣínbàjò nígbà náà lọ ní Nàìjíríà wa kò ní gbogbo agbára ọwọ́ president ló wà. ṣé tó wá rí ẹjọ́ àwọn tó bá wo ètò tá a ṣe lọ́wọ́ yìí tí ẹ bá fẹ́ ṣe àlàyé ẹ̀ fún àwọn ìyá àwọn bàbá wa lábúlé a gbọ́dọ̀ máa ṣàlàyé àwọn nǹkan kan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa kó lè yé wọn nítorí mi ò mọ bí mo ṣe lè tú tá a bá ń sọ̀rọ̀ bóyá democracy tá a bá ń sọ̀rọ̀ constitution kí ni àgbákò constitution kí ni àwọn àǹfààní tí ò fún wa
àwa Yorùbá láti pé ká lè jáde nínú Nàìjíríà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n rò pé gbogbo agbára ọwọ́ ààrẹ ọwọ́ president ló wà àwọn agbára kan gan ò sí lọ́wọ́ president ká tó wá sọ pé igbákejì ẹ̀. ṣẹ́rí ṣe pé wọ́n ti gbé wa ní gógó wọ́n ti gbé ìwà látẹ̀yìn ọmọ Yorùbá ìgbà tí fáìsì wà ń bẹ̀ extra tire Tinubu náà débẹ̀ ń sìn kí ló rí ṣe wọ́n pààyàn lọ ni àwọn kan wà tó máa pàṣẹ fún Tinubu pé báyìí ló ṣe gbọ́dọ̀ ṣe àti wọ one chance stop sending videos to me defend yourself lórí tàbí tàwa yìí everybody defend ara yín I am not going to tell you what to do but defend yourself ó ti dé ojú ẹ̀ báyìí rodo mẹ́rin 200 ebi àwọn èèyàn tí ebi ti ń pa àwọn èèyàn kú sínú ilé o mi lè ṣí díẹ̀ mú mi mọ́ àwọn táwa nílò òyìnbó gan orí ti ń ta wá àti broke nílò òyìnbó táwa yìí àwọn gan ti broke ẹ sọ̀rọ̀ sà. mo ti bọ́ sí ìpele pé mo fẹ́ dáhùn ìbéèrè yín kejì bẹ́ẹ̀ni torí níbi tí ọ̀rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí ìfẹ́ bínú. ẹ rí i pé mo ń tẹnu mọ́ pé kì í ṣe pé ìdí tí a fi fẹ́ jáde nínú Nàìjíríà nìkan okay a gbọ́dọ̀ jáde nínú Nàìjíríà ni a gbọ́dọ̀ nítorí pé must tá a bá jáde nínú Nàìjíríà ohun tí ó ń gbòde ìran Yorùbá àbámọ̀ ni o àbámọ̀ ni ó dẹ̀ ní í ṣe pẹ̀lú àsìkò kí ni òyìnbó àbámọ̀ náà àlọ́nà náà tó máa yé gbogbo wa nísìn ẹ bá wà lọ́wọ́ àbámọ̀ ni tí mo sọ ni wípé kí ni òyìnbó àbámọ̀ sọmọpá máa ń pariwo pé ẹ má jẹ́ kán gbalẹ̀ wa ẹ má jẹ́ ká wo oko ẹrú ni Yorùbá ń lọ yìí kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa okay ṣùgbọ́n ẹni tí ò bá yé bó ṣe lè yé rèé ní ohun tó ń bá rúwa ẹlẹ́rù tí a dẹ̀ fi ń sọ wípé 2023 kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé ọmọ Yorùbá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà a máa padà wọ oko ẹrú gbẹ̀yìn náà ni ìdí rèé ṣé oko ẹrú yẹn kí n kọ́kọ́ ṣàlàyé ẹ̀ kó yé àwọn èèyàn wa à ń gbọ́ yín sà. tí a bá fi máa rí 20 ọdún sí 20 ọdún ó lé 5 sísìn 20-25 years. ohun tó máa ṣẹlẹ̀ ni pé gbogbo bí tá a mọ̀ nílẹ̀ Yorùbá lónìí pátápátá Ògùn state o Lagos state o Ọ̀yọ́ state o Kwara state Ọ̀ṣun state o Èkìtì state o Ondo state o kódà Kwara state àti ibi tó jẹ́ ilẹ̀ wa ní Kogi à ń gbọ́ yín sà. gbogbo àwọn tó máa jẹ́ gómìnà ní gbogbo àwọn ìpínlẹ̀ tá a mọ̀ sí ìpínlẹ̀ Yorùbá ẹ̀ pátápátá wọn á jẹ́ Fúlàní. ẹni pé. gbogbo ipò ńláńlá látòrí gómìnà tó fi máa dé chairman local government nílẹ̀ Yorùbá wọ́n ti ń jẹ chairman sìn. jákèjádò ilẹ̀ Yorùbá wọn á jẹ́ Fúlàní. kò sí wàhálà. kò tán síbẹ̀ o. àwọn ọba aláyé wọn á jẹ́ Fúlàní. àwọn tí ń jẹ sẹ́ríkì ní sìn. àwọn ọba jẹ àtàwọn olóyè wọn á jẹ́ Fúlàní. Fúlàní wà nínú olóyè. kò tán síbẹ̀ o kò wá sí ìwọ tó jẹ́ ọmọ Yorùbá kò sí nǹkan dáadáa kankan fún ẹ mọ́ nínú kó máa dín pọpọ́ọ̀fù kó máa ṣe yádrẹ́sà kó máa ṣe mẹgáàdì gádínà àwọn graduate wọn wà lẹ́gbẹ̀ẹ́ títì. bẹ́ẹ̀ ni kó lọ sí ìwé gíga yunifásitì kó ṣetán pẹ̀lú first class. ó bá tán. kò sí nǹkan kan fún ẹ ẹni tó máa ríṣẹ́ á jẹ́ ọmọ Fúlàní àbọ̀mọ Yorùbá Fúlàní. ṣó ti ń ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀. ó jẹ́ pé ordinary pass ló ń fi ṣetán á ríṣẹ́ ìwọ ò ní rí. ṣẹ́rí àwa ń bọ̀ lórí islamization torí táwọn kan bá máa sọ wọn ní irọ́ ní kò lè ṣẹlẹ̀ Nàìjíríà wọn ní islamize òye ni òye ẹ. kódà à ń tó kù kó ṣẹlẹ̀ kò jù báyìí lọ tó dẹ̀ máa ṣẹlẹ̀. ṣẹ́wárí gbogbo ohun tí mo kà sílẹ̀ yìí kò wá ṣe páwárí bẹ́ẹ̀ fún ọdún 3 àbọ̀dún 4 àbọ̀dún 2 o àwa lọ bẹ́ẹ̀ títí ayérayé ni. a jẹ́ pé ìran parun nìyẹn. ṣé oko ẹrú wà nìyẹn àbí kò ń ṣoko ẹrú. Elédùmarè má gbà ẹ̀yin alálẹ̀ má gbà. oko ẹrú tá a sọ tó dẹ̀ ń bà wá lẹ́rù tá a fi ń pariwo àfi ká jáde nínú Nàìjíríà. ìwọ tó bá wá ní pé gbogbo tó sọ yìí kò lè ṣẹlẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ìwọ ni kò wá ní sùúrù kò gbọ́ àlàyé bó ṣe máa ṣẹlẹ̀ tí ò dẹ̀ ní la wàhálà tí ò ní la ogun lọ a kàn máa sùn a kàn máa jíjọ kan náà la máa kábàámọ̀ pé báwo la ṣe dé bí lónìí nítorí pé
lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àbámọ̀ wà tí àwa Yorùbá ń ké lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni tá a bá ro àròkàn. Mo rántí ó ti fẹ́ tó bí ẹ̀ẹ̀mejì báyìí tí mo ti rí bàbá wa Professor Akintoye tí wọ́n bú sí ẹkún. Bàbá tó ti ń lọ síbi 90 tó ń mú handkerchief lápò tó ń nu omi lójú nítorí pé nígbà tí bàbá yẹn ro àròkàn pé báwo làwa Yorùbá ṣe bára wa bí ká ti bára wa yìí torí pé ilẹ̀ iṣu ilẹ̀ mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ní mú ẹlẹ́dẹ̀ wọgbà. Ó ti wá wọgbà finally báyìí. Nítorí pé nǹkan ti bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ dẹ̀ ni. Ṣé rí wọ́n máa ń sọ nǹkan kan Fúlàní tí a bá tètè mọrú àwọn ẹ̀yà tá a ń bá ṣòwò pọ̀ yìí Yorùbá máa kábàámọ̀ gbẹ̀yìn náà ni. Nítorí pé Yorùbá ti ń bí àwa kábàámọ̀ ṣe ń báyìí. ronú kọ́ làwọn ṣe ń ronú a gbọ́dọ̀ mọ ìyẹn. Fúlàní ò gbà pé nìkan ló ní ilẹ̀ Fúlàní gbà pé Ọlọ́run ló ní Sọ̀rọ̀ ilẹ̀ Allah tí ni. n bá lè pa ẹ́ àbí mo lè lo ọgbọ́n láti gbalẹ̀ lọ́wọ́ ẹ kí n máa jẹ gàba lé ẹ lórí kó o dẹwú mi Ọlọ́run ló nílẹ̀ èmi ni mo wá padà nílẹ̀ nìyẹn. So pé ìwẹ àwa akànlá nílẹ̀ bí àwa Fúlàní àwa Yorùbá la lélẹ̀ àwa Haúsá ló lélẹ̀ àwọn Ìgbò ló lélẹ̀ àwọn Ṣẹ̀kírì ló lélẹ̀ àwọn Ìjọ ló lélẹ̀ gbogbo yẹn kan Fúlàní o àwọn òríro. Ṣé rántí wípé Fẹ́mi Adésínà sọ fún wa nígbà tí wọ́n ní ká fi ilẹ̀ wálẹ̀ fáwọn Fúlàní láyé Buhari ta ní láyé a ò lè fi ilẹ̀ àwọn bàbá wálẹ̀ fáwọn Fúlàní. Kí ni Fẹ́mi Adésínà sọ fún wa? Ẹ̀yin tẹ́ bá mi kọ sí comment section. Tẹ́ bá thumb up lórí show yìí, tẹ́ bá like n tá ń sọ. Kò sí nǹkan tó ṣe tayọ pé á jẹ́ kí show yìí rìn àwọn tó yẹ kó gbọ́ á gbọ́. Wípé àwọn prophet kan ti sọ̀rọ̀ nínú Yorùbá nation tẹ́lẹ̀. Tí gbọ́ ọkàn o, ẹ máa gbọ́ gbẹ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀. Tó bá gbọ́ wàá gbọ́ gbẹ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ lẹ́nu mi sánsá ọ̀rọ̀. Ẹ gbọ́ gbẹ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀. Kí ni Fẹ́mi Adésínà sọ? Ó ní ẹni tó wà láyé ló máa ń jàjà ilẹ̀. Definitely tá bá fi ilẹ̀ wálẹ̀ wọ́n á pa wá. The same tó sọ fún wọn ní Benue State nìyẹn. Bọ́bọ́ yẹn pa wọ́n ní Benue State wọ́n sin èèyàn 500 ní ọjọ́ kan one day. Láì ṣe chicken poultry tí ẹ̀dìyẹ 500 bá ti kú. Ẹni tó ní poultry yẹn ò ní jẹun alẹ́. Ìlú tí èèyàn 100 bá ti kú ogun ti wọ̀lú yẹn flag ìlú yẹn wọ́n á rè sí ẹ̀ ni ẹ̀bùn wọ́n á fà wálẹ̀ díẹ̀ láti tó wà wọ́n á fà wá sàlẹ̀ díẹ̀ wọn ò ní flag ò ní wọn ò ní rè sí flag wọn wọ́n á fà wálẹ̀ díẹ̀ pé ogun wọ̀lú talkless pé state kan wọ́n sin èèyàn 500 ní ọjọ́ kan and Nigeria move on Nigerians move on Nigeria move on. Ó ti normal àti rí abnormality bí normality ṣe ti rí nísìn àwọn bàbá yìí ti sọ̀rọ̀ kalẹ̀ wọ́n á pa anybody láti gba ilẹ̀ kí ló mú gàrí wọn kí ló mú atarodo wọn gbogbo ẹni tẹ́ ń surprise mẹ́rin 200 kí ló mú tomatoes wọn rice 90,000 salary sí ẹ lórí 30,000 ẹ̀yin wèrè ojú yín máa bó Ọlọ́run nígbà tó sọ fún wa pé Gàmbàrí pa Fúlàní ò lẹ́jọ́ nú àṣẹ tí Gàmbàrí bá pa Fúlàní tí Fúlàní pa Gàmbàrí tán àṣọ ń bọ̀ wá pa Yorùbá tètè máa fúnra o àwọn àgbàlagbà wa dẹ̀ sọ fún wa ṣùgbọ́n akọ́tíkún àṣẹbí ẹni pa àgbọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n kan igi mọ́ wa létí báyé ń jó wàásù àìdè là ń jó màlà báyé ń jó pàṣọ là ń jó ṣùpà pàtí làwọn ń káàkiri àṣìṣe fàájì kù ojú wa ti ń bò ó. Àwọn dẹ̀ ń ṣe iṣẹ́ day and night wọ́n ṣe máa gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀. ok orí wọn máa burú. Ó ṣèyàn láàánú pọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá n tó ń ṣe wá àrùn tó ń ṣe Yorùbá pọ̀ gan o. Fúlàní wọ́n ti nǹkan kan ní Fúlàní mọ̀ tó dẹ̀ bà wọ́n lẹ́rù jù òun náà ní kan lose Nàìjíríà. Ọ̀nà kan tán dẹ̀ lè gbà lose Nàìjíríà òun náà ní kan lọ ja ogun pẹ̀lú Yorùbá. Fúlàní ò ní risk pé
kán lọ ja ogun pẹ̀lú Yorùbá nítorí pé yàtọ̀ fún pé wọ́n ti bá Yorùbá ja ogun àkọ́kọ́ òun náà ṣe ń pa wá Yorùbá ṣẹ́gun wọn díẹ̀ wọ́n bá Yorùbá jagun ẹ̀kejì Yorùbá jagun wọn àwọn bàbá wa ní ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀ èèyàn kì í mọ̀ parí ẹ̀ èwo làbúrò lọ ja ogun láti achieve nǹkan tó mọ̀ wípé tó o bá fọgbọ́n ṣe nǹkan yẹn á tẹ̀ lọ́wọ́ ọgbọ́n wa ní Fúlàní kì í ṣe o. wọ́n wá lọ fọgbọ́n ṣe nísìn. nítorí pé wọ́n ti jókòó wọ́n ti study irú ẹ̀yà irú ìrántí ìran Yorùbá jẹ́ wọ́n wá wo àwọn nǹkan tó jẹ́ weaknesses àwọn ó kù díẹ̀ káàtó wa òun làwọn ṣiṣẹ́ lé lórí wọ́n fẹ́ fi mú wa báyìí kí dẹ̀ làwọn ó kù díẹ̀ káàtó àwọn weaknesses Yorùbá wọ́n mọ̀ pa nífẹ̀ẹ́ owó àgàgà wa àgbàlagbà wa a máa ń bẹ̀rù má sọ o má jáde o má gbójú jáde o má sọ bẹ má lọ bẹ o wọ́n á mú ẹ o wọ́n á gbé ẹ o wọ́n á pa ẹ o wọ́n á gbé ẹ sẹ́wọ̀n o. wọ́n mọ̀ pé a máa ń bẹ̀rù wọ́n mọ̀ pé a fẹ́ràn fàájì ká jó wọ́n bá bímọ fàájì wọ́n bá kú fàájì wọ́n bá ṣèyàwó kọ́ máa jẹ màálù wọ́n jó wọ́n dẹ̀ mọ̀ pé tá a bá ti rí fàájì báyìí làákàyè wa máa sọnù ni. ohun tó ń ṣẹlẹ̀ ní environment wa pátápátá a máa wà oblivious to it àti ẹ̀ ní ṣàkíyèsí ká ní fura ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè wa. wọ́n fi fàájì ṣépè fún wa ni wọ́n ti fi ṣépè fún wa. wọ́n dẹ̀ mọ̀ pé a máa ń ṣọ̀tẹ̀ kágbẹ̀yìn bẹbọjẹ́ ká dalẹ̀ ara wa. ṣùgbọ́n tá a bá fi lè lọ unite. wọ́n ṣe ọ̀tẹ̀ Sunday Igboho àwọn wèrè. àti wáyù lè fi yẹn òyìn ni kókó bẹ̀. ẹni ẹni gbogbo àjọ wáyé. gbogbo eléyìí ni Fúlàní mọ̀ làwọn dẹ̀ ti fi plan. gbogbo tí a sọ pé Buhari kọ́ agenda wọn ni. Usman Dan Fodio ẹ lámọ́lẹ̀. Buhari ló bẹ̀rẹ̀ ó fẹ́ parí ẹ̀ ni. ó wá ṣe mí láàánú láti sọ fún gbogbo ọmọ Yorùbá lónìí pé Buhari ti parí iṣẹ́ o. yéè ó ṣòkè o. àwa ni ká jókòó ká mọ kí la fẹ́ ṣe báyìí. a dẹ̀ ṣàlàyé ìdí tó fẹ́ parí iṣẹ́. à ń gbọ́ yín sà. ẹ sọ lẹ́ẹ̀kan pé ṣe rí ọ̀nà méjì ló wà tí àwa Yorùbá tá a fi máa gbára wa tí oko ẹrú tá a ṣàlàyé síwájú yìí tá a fi ní wọnú oko ẹrú yìí tí òfin ní ṣẹlẹ̀ sí wa bó ṣe jẹ́ pé ọ̀nà méjì yẹn ló wà available fún wa láti tọ̀ ọ̀nà méjì yẹn náà ló wà fún àwọn Fúlàní náà láti tọ̀ láti make sure wípé àwọn sọ wá dẹrù ayérayé. Ọlọ́run ò ní gbà fún wọn kò sí nítorí. ṣé wàá rí ọ̀nà méjèèjì yẹn náà ni pé inú ká ja ogun káwa àtàwọn ká ja ogun ká gbára wa lọ́wọ́ wọn àbí ká ṣẹ́gun wa ká dẹ̀ dẹrù ayérayé lábẹ́ wọn. Ọlọ́run ò ní jẹ́ tàbí kẹ̀ ká fọgbọ́n ṣe tí ò ní la ogun lọ. ó yá à ń gbọ́ yín sà. ṣùgbọ́n ó ṣe ní láàánú pé nínú ọ̀nà méjèèjì kò sí kankan tí Yorùbá ti múra sílẹ̀ fún. káì. àwọn arábí dẹ̀ ti múra pátápátá fún ọ̀nà méjèèjì ni wọ́n ti rẹ́dì. ṣùgbọ́n ohun tèmi mọ̀ tó dá mi lójú ni pé ọ̀nà àkọ́kọ́ tí wọ́n fẹ́ gbà kò ń ṣọ̀nà ogun o. second choice lógun ọ̀nà tán fẹ́ kọ́kọ́ tọ̀ òun náà ni ọ̀nà kan fọgbọ́n ṣe ọ̀nà yẹn dẹ̀ ti ṣúọ̀ fún wọn. kí ni ọ̀nà yẹn. so ohun tó bá lè ṣe ohun tó bá lè achieve láì jagun kí ló fẹ́ jagun fún tó bá wá dójú ẹ̀ tán ló wá lè dogun ṣùgbọ́n pé kán fọgbọ́n ṣe yẹn wọ́n ti parí iṣẹ́ òun ni mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan pé níbi tọ́rọ̀ dé nísìnyí Buhari ti parí iṣẹ́ kódà gbogbo tó fẹ́ achieve ní orí oyè tó wà yẹn ó ti achieve ẹ̀ ó máa yí dànù lágbára Ọlọ́run bá òun ló mọ tó fẹ́ ṣe ní òun mọ́ kò dẹ̀sẹ̀ tó mọ́ nípa 2023 kí dẹni tó ti ṣe tí èmi fi sọ pé ọwọ́ àwa Yorùbá ló kù sí ohun tá a bá fẹ́ ṣe torí wàhálà ti dé òun náà ni invasion. nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wa wọ́n kó kogun wọlé o Fúlàní ti ń pa wọ́n o wọ́n ti ń gbé wọn o wọ́n ti ń ṣe o ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn yẹn wa náà rí tán pariwo ṣùgbọ́n invasion ó ti parí iṣẹ́ wa ìyẹn ló máa guarantee oko ẹrú tí mo ṣàlàyé síwájú nǹkan kan tó tún kù tó máa guarantee ẹ ní kí wọ́n má change the constitution ilẹ̀ Nàìjíríà ká sì wà nínú Nàìjíríà pẹ̀lú constitution
1999 wọ́n láwọn ò ní change lọ́wọ́lọ́wọ́ ẹ̀ báyìí wọ́n láwọn ò ní change ẹ̀ garanti ni pé Yorùbá máa wo pé ẹrú ta sọ wọ́n láwọn síwájú a máa lọ ní báwo ló ṣe máa ṣẹlẹ̀ ni pé oníkàkú máa dúró láyé ẹ̀ gbogbo ni wa la ká ṣe ìṣirò kan nísìnyí gbogbo ń ta fẹ́ sọ yìí kò ń ṣe pé bóyá ilẹ̀ Yorùbá nìkan o torí gbogbo ilẹ̀ southern Nigeria ni wọ́n fẹ́ gbà ó apply sí gbogbo ilẹ̀ Igbo ilẹ̀ ṣé dáwà ò ní gbà fún ìjọ ilẹ̀ Calabar kankan náà ṣùgbọ́n ẹ jẹ́ ká focus lórí ilẹ̀ Yorùbá ok sir nísìnyí wọ́n ti ń kó àwọn Fúlàní yẹn wọlé a ti rí wọn tán ti ń wá sílẹ̀ wa nísìnyí láti èmi ní Chad o wọ́n ti Niger invade o Mali o everywhere Senegal o Burkina Faso kódà Cameroon kò sí wọ́n ti kó wàhálà àwọn Fúlàní yẹn wọlé rẹpẹtẹ wọ́n wà nú àwọn oko wa rainforest wa wọ́n wà láwọn abúlé àwọn abádẹ ń wòran wọ́n dẹ̀ wà láàárín ìlú àwọn àgbàlagbà wa ń wòran ìlú ti dé Nàìjíríà gbẹ̀yìn ṣùgbọ́n ohun tá a defend mọ̀ gbogbo wa yourself mọ̀ tá a ń gbọ́ ni pé kò sí sítì kankan nílẹ̀ Yorùbá tó dé nísìnyí Fúlàní kún everywhere ni bẹ́ẹ̀ ni kẹ̀tíkẹ̀tí wọ́n ti pọ̀ káàkiri kẹ̀tíkẹ̀tí náà kó gbogbo wọn wọlé everywhere bẹ́ẹ̀ ni now ìyẹn ti ń ṣẹlẹ̀ ń sìn láti bí ọdún 5 what between now àti 2023 tá a máa ṣe ìdìbò ààrẹ Tinubu ọdún kan ni ẹ jẹ́ ká ro ọdún kan yẹn mọ́ ọdún 5 tá a ti ṣí sílẹ̀ ó di 6 years ó dọdún 6 tó bá di 2023 wọ́n á wá fún wa ní Yorùbá president ká gbà pé èyí tó máa múnú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọn tán tẹ̀ tí ń dúró pé Tinubu ni o Ọ̀ṣínbàjò ni o ẹnìkan ni o Tàmẹ̀dù ni o kí Buhari ṣàti lọ o ẹ̀wọ̀n á ti débẹ̀ o kán wá fún wa ní Yorùbá president. ẹ bá wa hashtag àwọn aṣíwájú beggars ẹ kọ orúkọ wọn sí comment section ẹ hashtag wọn for ọjọ́ wájú purpose káwọn ọmọ ó dìbò pé àwọn ni wọ́n tà wá ẹ bá wa hashtag wọn o àwọn wèrè somebody ojú everybody ti ń bó nísìn ojú everybody ti ṣe kíni ó ti ń bó tí wọ́n ti ń ta ṣé gbọ́ bẹ́ẹ̀ dáhùn ẹ tí ì gbọ́ nǹkan kan bí tọ́mọ Yorùbá máa padà gúnlẹ̀ sí ẹ máa gbọ́ ní ètò ẹ sọ̀rọ̀ sàn. tán bá ti fún wa tán ti tó ti ó máa swear oath ó máa swear á di oath ààrẹ inú Yorùbá máa dùn á máa jó adúpẹ́ ọmọ wa ti débẹ̀ o Buhari ti lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè o ó ti yẹn lè jẹ́ kí bàtí bínú tí wá ṣe ń dùn yẹn nínú Fúlàní máa dùn lẹ́yìn nítorí àwọn kan máa ṣí kàlẹ́ndà bílẹ̀ ṣe ń ṣú tilẹ̀ mọ́ nínú wọn máa dùn nítorí pé kí ni ọmọ tiwa tó di ààrẹ yẹn òun ló máa fún wọn ní àǹfààní ohun tó kù kí wọ́n fi débi tí wọ́n ń lọ. nítorí pé mo ṣe àkàwé kan ní ọjọ́ tí mo wà lórí ètò yín pé ṣe ló dàgbà pé wọ́n ti kó gbogbo àwa Yorùbá nísìnyí wọ́n ti kó wa sí pósí wọ́n ti fi kọ́va ẹ̀ wọ́n ti fi bò ó wọ́n ti fi ìṣó sí káàkiri báyìí ohun tó kù tán máa fi gbá ìṣó yẹn pa òun náà nìkan fún wa ní president Yorùbá ní 2023. wọ́n ti fún wa wọ́n ti gbélé wa lọ́wọ́ ti fún wa táwa ń jó tá ń yọ̀ ṣe bí wọ́n mọ̀ kórí Yorùbá ò pé ká máa jó ká máa yọ̀ fàájì yẹn náà ni kì í rí kọjá igi mú wa Fúlàní ti ń wo the next 20-30 years àwọn onígíní ọ̀rọ̀ wọ́n ti pọ́n àtọ́ndẹ̀ tí múra sílẹ̀. ẹlẹ́jà òfò l'Ábùjá lóòótọ́ tó máa bá débẹ̀ kò ní sí wàhálà mọ́ Fúlàní ò ní pààyàn mọ́ Fúlàní ò ní ṣe wàhálà mọ́ kódà tẹrí Fúlàní títí kẹ́kọ̀ọ́ kò ní sọ̀rọ̀ torí pé wọ́n mọ̀ pé àwọn kan láti rọra sinmi ọdún 6 ni nítorí ọmọ wa tó débẹ̀. dádì ẹ̀mí wọn ò gbé ara wọn ò gbé mọ́tò pé àwọn ni wọ́n ní born to rule wọ́n ní born to rule náà pera wọn ẹ̀mí wọn ò gbé wọ́n pa àwọn Yorùbá wa gan òsùn lọ́wọ́ yìí à ń sún wájú 24/7 ni ẹ̀mí wọn ò gbé wọ́n lè kó máa ṣọ́ọ̀tì ẹnu wa pẹ́ ẹnìkan ò ní gbímọ́ ni Sunday Igboho ti wà ní Germany àwọn kan pa Yorùbá kí lẹ fẹ́ Yorùbá nation no going back wọ́n pa àdúró sórí Yorùbá nation no going back ẹ̀mí tí wọ́n náà ò gbé ẹni tẹ́gùn lé kó máa rọ́jú ní bó ṣe ń rárá ayé ló rárá ọ̀run wọ́n ẹ̀ ń tà wọn kó máa ẹ̀ ń tà wọn ibi tí ẹ̀wà délẹ̀ Yorùbá nísìn tí ebi dé nísìn you enter me I enter you, we go defend ourselves. Yes, they might want to plan pé ẹni tẹ́ mọ́ bá ti débẹ̀ àwọn máa ní sùúrù ọdún 8 tẹ́lẹ̀ wọ́n gbà máa sòsó ni ohun tó kò bí Tinubu máa ṣe fún wa ta máa fọ́ọ̀lù fún Tinubu
wọn ibi tí wọ́n fi sí wọn ò bá ń bẹ̀ bàbá ibi tí wọ́n fi sí wọn ò bá ń bẹ̀ àwa gan dúró tì wọ́n lọ́rùn ni pé wetin dey happen àjọ máa enter ara wa ni àwọn náà expect nǹkan tí wọ́n bá tó ṣe ń bọ̀ tàsí pé àwa kọ́kọ́ fi egun ebi jà wá kó màálù jẹ gbogbo oko ẹ lọ wo show tí mo post lánàá ìjọ kó màálù jẹ ẹ gbogbo every dam oko òpó àtijọ́ wà lẹ́nu ẹ̀ ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn defend your land defend yourself apá Tinubu gan ò ká mọ́ báyìí ó ti sú Tinubu gan ẹni táwọn Ìgbò ṣe tí wọ́n pa sójà tí wọ́n wá gé ọwọ́ sójà ó gé ọwọ́ gé ẹsẹ̀ àwọn ò lè ṣe yẹn lẹ̀ Yorùbá gbọ́sà àfẹ́ ṣe ọmọlúàbí ni wá ṣùgbọ́n ọmọlúàbí wa ò ní ká dìdì rìn if they come for you go for them gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ wọ́n ti máa wọ̀n kan ẹ má jẹ́ ká máa ṣú ẹ mọ́ ó ti yé yín ẹ má kí sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ kò tán lẹ́nu ó tún kù ní ṣùgbọ́n ti yé yín tẹ̀ ń wò mí Ọlọ́run go kò sínú Bible kò sínú Kùránì pé tẹ́ bá ti wá pa wá ká gbé súlẹ̀ dání kẹ́yìn gbé èké wọlé káwá gbé Ràmọ́nì dání ká máa sọ pé Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àbí kí ni ká máa sọ ẹ ń fi bí pa wá ẹ ń fi ìyà jẹ wá káwá gbé súlẹ̀ dání àbí àbá Tinubu ṣẹ́rí sí pé àbámọ̀ ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ àbámọ̀ ti gbẹ̀yìn everybody nísìnyí o ṣẹ́rí sí pé ó ti jájọ yín lọ́wọ́ nsìn apẹ́ anybody ò ká mọ́ àwọn ọdún kan péré tá ẹ débẹ̀ wọ́n ti lọ pa national grid yẹn ẹ wọ́n kọ́kọ́ bọ́ táwọn ṣe propaganda wọ́n ní àwọn opponent wo ebi burúkú ló pa anybody ojú everybody ti fẹ́ fọ́ bàbá Tinubu ojú àwọn èèyàn ebi ti fọ́ ojú anybody Nàìjíríà ebi àgbákò ebi ti pa àwọn èèyàn oko ti rọ ọkọ ti sá kúrò nílé fún ìyàwó ìlú ti lé àwọn ẹnìkan lọ bá ilé bá àwọn gọ́vnà sí Tinubu fún wọn lówó kan ojú everybody máa bó ògùn gbọ́ ẹ sọ bàbá mi. a wà ń bẹ̀ a lọ ọdún mẹ́jọ ẹ jẹ́ ká àwọn ọdún mẹ́jọ yẹn mú ọdún mẹ́fà tá a ti ṣí sílẹ̀ ebi a ti pa òkú mọ́ wá títí báyìí ló kú ṣe rí ọdún mẹ́jọ wá ṣe ọmọ wa tó débẹ̀ tí àwọn tó yé bá yé kán bá sì pariwo pé Yorùbá nation la fẹ́ àwọn tí òye òye wọn á ní kílẹ̀ tó fẹ́ dà lúrú ni ṣé gbọ́dọ̀ wà láàárẹ̀ kílẹ̀ tó fẹ́ ọmọ wa ṣáà ti débẹ̀. bàbá àwọn míyàn wọn ò bí wọn kọ́ pariwo nísìn gbogbo àwọn ọkùnrin tó máa ń bú mi ẹwọ oko ti kúrò nídìí wọn ẹpọn everybody wọn bó ṣe jẹ̀bẹ̀tẹ̀ ní ẹpọn wọn ti rọ ebi ti fẹ́ fọ́ ojú wọn gbogbo àwọn yóò ní pankéèkì àgbà kan tó máa ń sọ̀rọ̀ gbogbo àwọn oníjà àbúwèrè tó máa ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì ara wọn rọ̀ wọn ò bí wọn kú ó bá àwọn ó bá ọkọ wọn kò ní bá wọn kẹ̀ ṣèbí inú Nàìjíríà náà wà ó bá àwọn ó bá everybody àwọn tí wọ́n ṣe give away fún wọn gan wọn ò rí give away ṣe fún wọn mọ́ tí wọ́n ti padà ta everybody ti rọ̀ bá gbára yẹn background orí wọn tí ò pé yẹn ó ti pé lẹ́yìn tó pé tó wá normal lẹ́yìn tó normal tó ti wá ń settle báyìí sọ́wọ́ ebi fífọ́ ojú anybody wọn ló ń bá wọn sọ ẹ sọ̀rọ̀ sà. nǹkan ṣàǹtẹ̀yìn lọ́rùn ṣá. wọn bí wọn kọ́ sọ bẹ́ẹ̀ nísìn. ó ní mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan pé tábàrẹ́ni tó wo kínní àwọn ìyá wa àwọn bàbá wa kán kọ́kọ́ ṣàlàyé ìtumọ̀ democracy bó ṣe ń work àti ìtumọ̀ constitution. ìwé òfin ilẹ̀ wa ní Nàìjíríà àwọn nǹkan kan wà tí kò sí ní abẹ́ agbára ẹni tó jẹ́ ààrẹ ilẹ̀ Nàìjíríà. ààrẹ ilẹ̀ Nàìjíríà ò ní agbára láti pín Nàìjíríà. ṣọ́tọ̀ Yorùbá lọ lọ́tọ̀ Haúsá lọ lọ́tọ̀ kí Ìgbò lọ lọ́tọ̀. Tinubu ló máa gbà fún wa ṣọ́tọ̀ yín. kò sí àǹfààní fún nínú constitution wa. Democracy la dẹ̀ pé game of number ni wọ́n máa dìbò ní 774 ní local government tó wà Nàìjíríà. Nàìjíríà wọ́n ti pín sí 6 geopolitical zones. Okay. Àpapọ̀ àwa tá a wà ní south tó àwọn ti north kódà ní House of Senate wọ́n fi bí méje jù wá lọ.
game of number aládé sọ. wọ́n wá ní ká dìbò àwọn àwọn tí wèrè. wọ́n dẹ̀ kọ constitution tí wọ́n fi ń ṣètò ìjọba wa ní nàìjíríà bí wọ́n ṣe kọ́ lónìí tí kò pé àwa tá a wá láti south. àwọn náà ni wọ́n ní agbára àti change constitution yẹn tí bí àwa ṣe fẹ́ tí ò ní sí ìyànjẹ tó dẹ̀ máa fi àǹfààní sílẹ̀ fún wa láti sọ pé ká ṣe referendum èyẹ ni pé ìdìbò pé ṣá fẹ́ máa continue nínú nàìjíríà o àbá fẹ́ yapa ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. ṣùgbọ́n nígbà tán bá wá di irúgbó bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ jẹ́ nígbà tí àpapọ̀ gbogbo wa ò tó tiwọn. so kò sí bá ṣe fẹ́ ṣe constitution ní ṣe change torí àwọn ò ní gbà pé kán change ẹ̀. bọ́ọ̀dì níbò a ní ìbò tó tó láti fi borí ìbò táwọn máa dì. nítorí pé àwọn máa dìbò yẹn kó lè favour àwọn ni. nítorí náà ńkọ́ ọmọ wa tó bá di ààrẹ at best á lo ọdún 7 ní ibẹ̀. ọlọ́run tí ẹ̀ ní jẹ́ ọdún 7 yẹn kárò mọ́dún 6 tó wà lé ọdún 14. lẹ́yìn tó ń bá lọ́dún 8 tán níbo lágbára tó ń padà sí. ó tún di nọ́ọ̀tì. ó ń padà sọ́dọ̀ àwọn arábí lókè ọ̀yà lọ. bẹ́ẹ̀ òun náà ń bọ̀ wá lọ ọdún mélòó òun náà ń bọ̀ wá lọ ọdún 8. ẹ jẹ́ ká tún wá ro ọdún 8 yẹn ẹ jẹ́ ká tún rò mọ́ ọdún 14 tá a ti ṣí sílẹ̀. ó ti lé lógún ọdún. 22 years. bẹ́ẹ̀ now ẹ jẹ́ ká gbàgbé 22 years ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọmọ tó bí nígbà yẹn ọdún 10 sí ọdún 15 sílẹ̀ wa ní ìṣẹ́jú péréte tó kù yìí ṣe lè bá wa kọ́ fàárín yẹn. mo lè sáré ṣe ohun tó ṣẹlẹ̀ ni pé láàárín ọdún 10 sọ́dún 15 sísìn a máa rí àwọn nǹkan kan nílẹ̀ yorùbá nìkan kọ́ ní gbogbo south. ẹ máa rí pé demographic yà máa change gidi gan. ẹ máa rí àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tán máa wà bí ọdún 10 sọ́dún 15 àwọn yorùbá fúlàní ìjọ fúlàní ìgbò fúlàní ṣẹ̀kírì fúlàní ẹ̀dó fúlàní nítorí pé wọ́n ti pọ̀ láàárín wa ìyẹn iṣẹ́ tí wọ́n ti ṣe ìyẹn ni invasion. àwọn èèyàn wa máa fẹ́ra wọn lónìí tílẹ̀ mọ́ yìí àwọn ọmọ yorùbá kan máa fẹ́ fúlàní. wọ́n ti fẹ́ wọn ọba ti fẹ́ wọn. ká má tí ìwà sọ pé ogun ọdún ó lé. ṣé bàbá mi kọ ṣé ẹ̀yin àtàbúrò yín tó ti fẹ́ fúlàní tó ti bí ọmọ yorùbá fúlàní lẹ́ máa jọ jókòó lẹ́ máa jọ sọ̀rọ̀ yorùbá bẹ́ẹ̀ ṣe fẹ́ gbára yín lọ́wọ́ fúlàní kò ní fetí sí yín tóró ti fẹ́ fúlàní àwọn ọmọ ẹ ti di yorùbá fúlàní. ẹnu àìgbàgbọ́ yín ò ní kò mọ́. èèyàn kan sọ fún mi ní bí ijọ́ mélòó kan sẹ́yìn tó ẹ̀ṣẹ̀ dé ní àti nàìjíríà sí uk. ó lè lọ ṣe òkúrú godmother ọkọ ẹ̀ ní òmù àrán. ní Kwara State. ó ní kódà ó léèyàn lè mọ̀ pé lè yorùbá léèyàn wà. ó ní àwọn arábí wọn pọ̀ ju àwọn èèyàn wa lọ tó jẹ́ pé àwọn èèyàn wa tó wà ń bẹ̀ gan èdè tí wọ́n náà ń sọ àwọn kò sọ yorùbá mọ́. ó lábúlé kan wà láṣepá náà pẹ̀lú abúlé bóyá abúlé gà ni àbá abúlé gà. abúlé gà. ó ní àwọn fúlàní ọmọ ogún ọdún ó ti ń fẹ́ àwọn ọmọ yorùbá níyàwó bíi 2 bíi 3. ó ní bóyá wọ́n ti ń sponsor wọn ní olóòwò. ìyàwó sàrà òbò ọ̀fẹ́ ẹ má bínú fọ́rọ̀ mi wọ́n rí di ọ̀fẹ́. so nígbà tá a ti rí lára ilẹ̀ yorùbá lónìí tí ó jẹ́ pé yorùbá ọ̀pọ̀ ń bẹ tó àwọn arábí wọ́n pọ̀ jù wá lọ níbẹ̀ wọn ò tún sèdè yorùbá ń bẹ mọ́. àwọn sọ yorùbá ń bẹ àwọn yorùbá ti ń kọ́ fúlàní wọ́n ti gbalẹ̀ wa fẹ́ gbà padà ni o. general language wọ́n bẹ fúlàní. nísìnyí ogún ọdún ó lé 2 tá a wá sí sílẹ̀ yẹn ṣé àwọn fúlàní tó wà nínú igbó lẹ́yìn more than 20 years ṣé inú igbó náà sì wà igbó ti dìlú wọ́n ti sọ lórúkọ ìlú fúlàní wọ́n ti yan sẹ́ríkì wọ́n ti gba property wọ́n ti gba local government àwọn tó wà láàrin ìlú àwọn náà ti pọ̀ sí yorùbá fúlàní kẹ̀ àwọn náà tún ti pọ̀ sí rẹpẹtẹ. wọ́n á wá ṣe kí ni o wọ́n á wá gbé fúlàní kọ̀ọ̀kan dìde ẹ wo january ọdún tó kọjá olóyè Ìgbòho ló lé sẹ́ríkì kò ní Ìgàngán ọmọ tí sẹ́ríkì yẹn bí sí Ìgàngán ó sọ̀rọ̀ ní ìgbà yẹn ó ti pé ọmọ 50 ọdún. 50 good years. ó ní ìpè ní january tó kọjá yìí ló pé 50 ọdún lé ẹyọ kan yorùbá tó ń jáde lẹ́nu ẹ̀ tó ń sọ àwọn yorùbá Ìbàràpá ni yorùbá tó ń jáde lẹ́nu. àkìdí yorùbá ló ń sọ ọmọ sẹ́ríkì yẹn tó bá jẹ́ yorùbá sì sọ wọ́n ti ń di gómìnà ó qualify ju èmi àtẹ̀yìn lọ láti di gómìnà lọ́yọ̀ state.
irú wọn yá ti wá pọ̀ nílẹ̀ Yorùbá wọn wá gbé wọn dìde pé kí wọ́n contest láti ṣe kíni láti di gómìnà ẹ dìbò fún wọn o ẹ dìbò fún wọn o tá a bá ìwà nù Nàìjíríà àwọn ló wà l'Àbújá wọn á dúkìá wọn ní wínà Fúlàní bá di gómìnà ní gbogbo ilẹ̀ Yorùbá ló bá finish. wọ́n wá sí lágbára federal wọ́n ti lágbára state wọ́n lágbára local government so kí ló tún kù wọ́n wá di gbogbo ipò mú ṣé wá rí àwọn èèrùn crumbs tó bá wá ń ṣẹ́kù tó ń gbọ̀n sílẹ̀ tí ò bá sí. ẹjọ́ ibi gangan wẹ́kẹ́ bá mi gbọ́ ibi yìí dáadáa ẹ farabalẹ̀ báyìí kẹ́ gbọ́ ibi bíi dáadáa ẹ má wá gbọ́ nìkan ẹ bá mi digest ẹ fẹ́ gbọ́ ẹ gbọ́ dáadáa kẹ́ bá mi digest ẹ bá mi kọ sí comment section bóyá arọ́lọ́rọ̀ tó ń sọ yìí tó sọ pé ó máa ṣẹlẹ̀ yìí bóyá òótọ́ ni èmi Yorùbá wuyì mí náà ti sọ rí ìsọ̀kò tó similar síbẹ̀ ṣùgbọ́n tí wọ́n á gbọ́ tiwọn náà ẹnu àgbà lóbi ti máa ń gbó ẹ sọ̀rọ̀ bàbá mi. ìbò àní ìbò tó tó láti fi borí ìbò táwọn máa dì nítorí pé àwọn máa dìbò yẹn kó lè favour àwọn ni nítorí náà ńkọ́ ọmọ wa tó bá di ààrẹ at best á lo ọdún 8 ní ibẹ̀ ọdún 8 yẹn kárò mọ́dún 6 tó wà lé ọdún 14 lẹ́yìn tó ń bá lọ́dún 8 tán níbo lágbára tó ń padà sí. north ẹ má dé o ó padà sọ́dọ̀ àwọn ará bí lókè ọ̀yà lọ. wọ́n mọ̀ súnmọ́ ẹ̀yìn ni o kẹ wá gbọ́ òun náà ń bọ̀ wá lọ ọdún mélòó òun náà ń bọ̀ wá lọ ọdún 8 ẹ jẹ́ ká tún wá ro ọdún 8 yẹn ẹ jẹ́ ká tún wò mọ́ ọdún 14 tá a ti ṣí sílẹ̀. 22 years. ó ti lé lógún ọdún. bẹ́ẹ̀ni. àbọ̀dún mélòó ló dà. now ẹ jẹ́ ká gbàgbé 22 years ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọdún 10 sí ọdún 15 sígbà tá a wà yìí. ní ìṣẹ́jú péréte tó kù yìí tẹ́ lè bá wa kọ́ fàárín yẹn. mo lè sáré ṣe ohun tó ṣẹlẹ̀ ni pé láàárín ọdún 10 sọ́dún 15 sísìn a máa rí àwọn nǹkan. ilẹ̀ Yorùbá nìkan kọ́ ní gbogbo south ẹ máa rí pé demographic yẹn á máa change gidi gan ẹ máa rí àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tán máa wà bí ọdún 10 sọ́dún 15 àwọn Yorùbá Fúlàní Ìjọ Fúlàní Ìgbò Fúlàní Ṣẹ̀kírì Fúlàní Ẹ̀dó Fúlàní nítorí pé wọ́n ti pọ̀ láàárín wa ìyẹn níṣẹ́ tí Buhari ti ṣe ìyẹn ní invasion àwọn èèyàn wa máa fẹ́ra wọn lónìí tílẹ̀ mọ́ yìí àwọn ọmọ Yorùbá kan máa fẹ́ Fúlàní. àwọn bá ti fẹ́ wọn. ká má tí ì wá sọ pé 20 ọdún ó lé ṣé bàbá àròpọ̀ ṣé ẹ̀yin àtàbúrò yín tó ti fẹ́ Fúlàní tó ti bí ọmọ Yorùbá Fúlàní lẹ máa jọ jókòó lẹ máa jọ sọ̀rọ̀ Yorùbá bí ẹ ṣe fẹ́ gbára yín lọ́wọ́ Fúlàní kò ní fetí sí yín tó ti fẹ́ Fúlàní àwọn ọmọ ẹ ti di Yorùbá Fúlàní ẹnu àìyàtọ̀tò yín ò ní kò mọ́. tó ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ nìyẹn o àwọn tó ń takò wá Fúlàní ni wọ́n. àti Nàìjíríà sí UK ó lòun lọ ṣe òkúrú godmother ọkọ ẹ̀ ní Òmù Àrán ó ní kódà ó léèyàn lè mọ̀ pé lè Yorùbá léèyàn wà. Òmù Àrán ní Kwara State. àwọn arábí wọn pọ̀ ju àwọn èèyàn wa lọ tó jẹ́ pé àwọn èèyàn wa tó wà ń bẹ̀ gan èdè tí wọ́n náà ń sọ àwọn kan sọ Yorùbá mọ́. èdè Fúlàní náà ń sọ. ó lábúlé kan wà láṣepa náà pẹ̀lú abúlé bóyá abúlé Gáà ni àbábúlé Gáà ó ní kódà ó ní àwọn Fúlàní ọmọ bí ọmọ 20 ọdún ó ti ń fẹ́ àwọn ọmọ Yorùbá níyàwó bíi 2 bíi 3 ó ní bóyá àwọn tó ń sponsor wọn ni olóhùn ò mọ̀ àwọn èèyàn náà tó dé pé de wọn ni wọ́n sọ. so nígbà tá a ti rí lára ilẹ̀ Yorùbá lónìí tí ó jẹ́ pé Yorùbá ọ̀pọ̀ ń bẹ tó àwọn Arábí wọ́n pọ̀ jù wá lọ níbẹ̀ wọn ò tún sèdè Yorùbá ń bẹ mọ́ kí la wá ń sọ̀rọ̀ pa lèmi ṣe máa ń sọ pé wọ́n ti gbalẹ̀ wa fẹ́ gbà padà ni o. a máa gbà aláṣẹ lẹ́nu a máa ní gbà a máa gbà o. 20 ọdún ó lé 2 tá a wá sí sílẹ̀ yẹn ṣé àwọn Fúlàní tó wà nínú igbó lẹ́yìn more than 20 years ṣé inú igbó náà sì wà igbó ti dìlú wọ́n ti sọ lórúkọ lu Fúlàní wọ́n ti yan Sẹ́ríkì wọ́n ti gba property wọ́n ti gba local government àwọn tó wà lábúlé àwọn tó wà láàrin ìlú àwọn náà ti pọ̀ sí Yorùbá Fúlàní kẹ̀ àwọn náà tún ti pọ̀ sí rẹpẹtẹ. ó yẹ wa gbọ́dọ̀ báyìí. wọ́n á wá ṣe kí ni o wọ́n á wá gbé Fúlàní kọ̀ọ̀kan dìde ẹ wo January ọdún tó kọjá olóyè Ìgbòho ló lé Sẹ́ríkì kò ní Ìgangan ọmọ tí Sẹ́ríkì yẹn bí sí Ìgangan ó sọ̀rọ̀ ní ìgbà yẹn ó ti pé ọmọ 50 ọdún 50 good years. omi ìpè ní January tó kọjá yìí ló pé 50 ọdún lé ẹyọ kan
Yorùbá tó ń jáde lẹ́nu ẹ̀ tó ń sọ àwọn Yorùbá Ìbàràpá ni Yorùbá tó ń jáde lẹ́nu. òkìdí Yorùbá ló ń sọ kọ́ọ̀kì tó bá Yorùbá. jẹ́ Yorùbá sísọ náà fi ń di gómìnà ó qualify ju èmi àtẹ̀yìn lọ láti di gómìnà lọ́wọ́ sọ́tọ̀ arógo. irú wọn yá ti wá pọ̀ nílẹ̀ Yorùbá wọn á wá gbé wọn dìde pé kí Òyìnbó wọ́n làwa ń contest sọ. láti ṣe kíni láti di gómìnà. láti di gọ́vnà. Ẹ dìbò fún wọn o ẹ dìbò fún wọn o tá a bá ìwà nù Nàìjíríà àwọn ló wà l'Ábùjá wọn á dìkà wọn ní wínà Fúlàní bá di gómìnà ní gbogbo ilẹ̀ Yorùbá ló bá tán. Wọ́n wá sí lágbára federal wọ́n ti lágbára state wọ́n lágbára local government so kí ló tún kù wọ́n wá di gbogbo ipò mú ṣàwárí àwọn èèyàn crumbs tó bá wá ń ṣẹ́kù tó ń gbọ̀n sílẹ̀ tí ò bá sí Fúlàní tó lè grab ẹ̀ ìgbà yẹn náà wá consider Yorùbá Fúlàní tá a bá tún wá rí tó tún gbọ̀n fọ́dà tí ò sí Fúlàní tó lè grab ẹ̀ tí ò sí Yorùbá Fúlàní tó lè grab ẹ̀ ìgbà yẹn ni wọ́n á wá consider ìwọ tó jẹ́ Yorùbá ṣùgbọ́n tó jẹ́ Mùsùlùmí so ìwọ tó bá ń pariwo wọ́n lè Islamist Nàìjíríà wọ́n lè ibi tó yẹ ẹmọ ni o torí nígbà yẹn pé o kọ́kọ́ jẹ́ ọmọ Yorùbá náà nílẹ̀ Yorùbá o ti finish o tó wá ṣe Mùsùlùmí gbàgbé ẹ̀ nítorí pé àwọn èèyàn tó bá ṣẹ́kù nírànlẹ́rànlẹ́ pátápátá tí ò bá sí Fúlàní àti Yorùbá Fúlàní tó lè mú ìgbà yẹn náà wá consider ìwọ tó jẹ́ Yorùbá but a Muslim so nígbà tí o bá dẹ̀ jókòó o lọ sí yunifásitì o ṣetán pẹ̀lú first class o ò ríṣẹ́ Yorùbá Fúlàní àti Fúlàní àti Yorùbá Muslim àwọn ríṣẹ́ ordinary pass làwọn dẹ̀ fẹ́ parí o dẹ̀ mọ̀ pé torí pò kí ń ṣe Mùsùlùmí ni ìwọ ṣe rí iṣẹ́ ká ló máa sọ fún ẹ kó tó di Mùsùlùmí. wà á change kíákíá wà lọ́wọ́ àlùwà. ká tó wá ní pé gbogbo agbára gan ọwọ́ wọn ló wà wọ́n lè sọ pé òkè àwọn tiẹ̀ declare Nàìjíríà as an Islamic state. so ibi tí ọ̀rọ̀ ìwà burú sí existential threat wà ń bẹ̀ ìran Yorùbá gan lè parun kó dìtàn báwo nìyẹn ṣe máa ṣẹlẹ̀ ni pé Ọlọ́run ní bá wa láyé jẹ́ ó níbi táyé èèyàn máa ń bàjẹ́ dé téèyàn gan mọ̀ pé òun ò ríyàn tó ń bá kú lọ sí nítorí pé ìwọ fúnra ẹ ti mọ̀ wípé ohun tó jẹ́ kó wà disadvantage tí nǹkan fi nira ni pé o jẹ́ Yorùbá tẹ ẹ̀dá bá rẹ̀ ti bá lé ayé ẹ̀ dé irú ìpele bẹ́ẹ̀ yẹn tó nǹkan ti mọ̀ pé òun ò ráyé tó ń wá ìwọ̀n òrí wá wàá máa wá ronú pa ọmọ tó fẹ́ bí ó dẹ̀ ti mọ̀ pé ọ̀nà kan tọ́mọ tó fẹ́ bí tí ò fi ní jẹrú ìyà tí wọ́n ń jẹ ni pé kó má jẹ Yorùbá nítorí náà Yorùbá ò ní fẹ́ fẹ́ Yorùbá mọ́ àwọn ọmọ Yorùbá fẹ́ lọ máa fẹ́ Fúlàní bóyá lọ́kùnrin àbí lóbìnrin kí wọ́n lè bí Yorùbá Fúlàní gbogbo tá ń sọ yìí ti ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà ọ̀rẹ́dì náà ẹ jẹ́ àwọn Bùkọ́lá Sàràkí ṣé bàbá ẹ̀ ní Yorùbá ìyá ẹ̀ ní Fúlàní Fúlàní ló ń pè rẹ̀ Bùkọ́lá yẹn gagiri ló fi ń jẹ́ ń ṣe ó tún ti múra 2023 election sílẹ̀ sí wọ́n ṣe tábìlì kan fẹ́rẹ́ lọ́jọ́ mẹ́ta tí wọ́n ń bí lèrè pé ṣé Yorùbá tiẹ̀ ní ẹ́ kò lè dáhùn owó ní àmì Nàìjíríà. àṣẹ ní ká péré. nítorí náà ẹ̀rọ á lè mọ rẹ̀ lẹ́rú. ohun tí àwa ń sọ rèé tí ò yí ọ̀pọ̀lọpọ̀ mo rò pa ti rí ìyàtọ̀ nù ìdí tí Yorùbá fi fẹ́ jáde tá a dẹ̀ gbọ́dọ̀ fi jáde nínú Nàìjíríà. ṣé ẹ rí abẹ́ rí. ó yàtọ̀ sí pé wọ́n yàn wá jẹ àwọn ló wà gbogbo kò ìlú ò tiẹ̀ dá ó tiẹ̀ ti súyàn àwọn yẹn kàn máa jẹ́ àǹfààní ara àwọn benefit tó máa wà nù pé tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira Yorùbá ló máa wà ní gbogbo ipò ẹnìkan ò ní ẹnìkan kan jẹ́ ṣùgbọ́n báwọn ṣe máa kó wa sóko ẹrú òun là ń sọ tó ẹ jẹ́ ká fi bí wọ́n ní ká fi bí ìṣáná kíyèsí ogun ẹ jẹ́ ká wọlé Haúsá náà láti bí pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ́ rọra Yorùbá láti lọ́kọjá sókè a máa ní Haúsá ṣùgbọ́n stéètì mẹ́fà kan wà ní ibẹ̀ tó jẹ́ pé kọ́ Haúsá stéètì ni wọ́n Jigawa Sokoto Zamfara Kano Kebbi àti Katsina àwọn kọ́nà stéètì mẹ́fẹ̀ẹ̀fà yẹn lónìí gbogbo àwọn governors wọn pátápátá Fúlàní ni wọ́n. ó ti finish. gbogbo àwọn ọba wọn Fúlàní gbogbo àwọn afọbajẹ Fúlàní ẹ lọ́wọ́ àwọn senators àtàwọn house of assembly wọn Haúsá kọ̀ọ̀kan tó wà láàrin wọn Haúsá Fúlàní ni wọ́n jẹ́ àwọn tó wájọ́ mọ nílẹ̀ tán jọ́ mọ nílùú gangan kọ́ ní tó ń lòlẹ̀ àwọn Yorùbá nìyẹn nítorí náà ni pé tí àwọn èèyàn wa tá a bá lọ sí church ẹ lọ sí mosque ẹ lọ ń gbàdúrà
àbí pé pásítọ̀ gbàdúrà ń sìn pé ọlọ́run ní jẹ́ kílẹ̀ yorùbá bàjẹ́ o àwọn ọmọ wa ò ní ṣerú ẹnìkan o àwọn ọmọ wa ò ní woko ẹrú o wọn ò ní ṣe apariwo àmì àṣẹ apariwo bàbá ṣùgbọ́n ọ̀nà mi kò kí ń ṣọ̀rọ̀ àmì o okay ọ̀rọ̀ ìgbésẹ̀ tá a bá gbé nísìn òun ni o mo fi sọ lẹ́ẹ̀kan pé tá a bá ṣọ́ra àwọn àbámọ̀ kan wà tí yorùbá ti ń ké sìn tó lè yẹ pé ibi ká má lákìyèsí wẹ́rẹ́ imú ẹlẹ́dẹ̀ sí wọ́n gbà. àwọn ọmọ wa gan nísìnyí wọn mọ ìtàn tí wọ́n bá ń ràn Professor Akintoye bá ń sọ bí Yorùbá ṣe great àti irú ìgbésẹ̀ táwọn Awólọ́wọ̀ ti gbé ibi tí Yorùbá ò bá wà lónìí àwọn èèyàn máa queue ní ẹ́mbásì orílẹ̀-èdè Yorùbá káàkiri bá a ṣe ń queue ní ẹ́mbásì àwọn. ẹ ṣeun bàbá wa pẹ̀lú àlàyé tẹ́ ṣe bẹ́ẹ̀ni ẹ̀yin èèyàn tí ẹ gbọ́ àlàyé yìí ẹ rí wípé akàrọ̀ra ṣe léyìí ní kékeré 30 ìṣẹ́jú ó kù ìṣẹ́jú gbélé kan ó pé 40 ìṣẹ́jú. mo fẹ́ kí ẹ fi fọ́nrán yìí ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ yín pátápátá kí wọ́n gbọ́ àlàyé ẹ̀. ṣé tẹ́ bá ti wá gbọ́ àlàyé ẹ̀ tẹ́ bá wá ní ìbéèrè sí nọ́mbà àbí ímeèlì tẹ́ ẹ máa fi béèrè yín ránṣẹ́ sí á wà ní abẹ́ fọ́nrán yìí. àtún wá béèrè ìbéèrè yẹn lọ́wọ́ grandpa padà wọ́n á tún wá ṣàlàyé àtún wá fi gbogbo ènìyàn ní ẹ fọ́n jáde tí gbogbo ayé kó gbọ́ kó mọ̀. ṣé ẹ rí ọ̀rọ̀ tí grandpa sọ lẹ́ẹ̀kan yẹn àwọn haúsá gangan báyìí àwọn náà máa ń wọṣọ pupa àti green yẹn àwọn náà máa ṣe lẹ́yìn ọba àwọn fúlàní yẹn. bẹ́ẹ̀ni àwọn lẹ́rú yẹn àti yín ó parun tàbí ẹ̀fẹ́ kó parun. àwọn lẹ́rú tí grandpa sọ yìí kò ní í ṣe pọ̀ pẹ̀lú pé à ń bá fúlàní bòjà kì í ṣe lẹ́yàmẹ̀yà rárá ṣùgbọ́n àfẹ́ kíran wa kó parun nítorí àfẹ́ máa wọṣọ green and red. àti Ìgbò àti Haúsá o àti Fúlàní àti Yorùbá o 2023 election òun kọ́ gangan ní orí ẹ̀ kò sẹ́ni tó bá Tinubu jà kò sẹ́ni tó bá ẹgbẹ́ president pé fẹ́ ìyẹn kọ́ ṣùgbọ́n tán bá ti fún wa ẹgbọ́n àlàyé yìí a jẹ́ pé a lọ pátá nìyẹn o ìran mi ò ní parun ìran wa ò ní parun grandpa ẹ ṣé mo dúpẹ́ ẹ dágbére fún àwọn èèyàn yín. ẹ ṣeun bàbá àròpọ̀ kò ń ṣe pé kó wá jẹ́ pé ìbéèrè nìkan tá a bá tún rí ẹni tó tún mọ ọ̀nà àbáyọ bó kódà tó bá jẹ́ pé kò ṣe ní tó ṣe sọ lórí afẹ́fẹ́ ẹ lè pe bàbá àròpọ̀ eré ní ẹ̀yìn torí gbogbo alátìrí pé eléyìí tó wà lẹ́yìn ó kan gbogbo ọmọ Yorùbá tó tọ́ bá rẹ tó mọ ọ̀nà àbáyọ tí ò dẹ̀ ṣe sọ lórí afẹ́fẹ́ ó ṣe dandan kó jẹ́ béèrè kọ kẹ́ ẹ pè lẹ́yìn tó bá dẹ̀ ṣe sọ lórí afẹ́fẹ́ kẹ́ ẹ sọ kí ẹ jẹ́ kẹ́ a mọ kí ni ọ̀nà àbáyọ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ a ṣe ṣe fún wa o kò ṣe dúró o tó yẹ jẹ́ kí gbogbo wa ká jọ wà ní ìṣọ̀kan mo dẹ̀ máa ń sọ gbogbo ìgbà gẹ́gẹ́ bí bàbá àròpọ̀ ṣe sọ eléyìí ò ní ṣe pẹ̀lú pé ẹ jẹ́ ká lọ pa àwọn Fúlàní yẹn ẹ jẹ́ ká lọ bá wọn jagun Buhari gbogbo balẹ̀ mi máa ń sọ lọ́dọ̀ tèmi èmi ò rí nǹkan kan olórí ni olórí ó ṣùgbọ́n àwọn èèyàn tiẹ̀ ó dẹ̀ ń fẹ́ dáadáa fáwọn èèyàn tiẹ̀ nìyẹn àwọn bàbá wa dẹ̀ ní orẹ́sẹ̀ wèrè ògúnṣogun òun jà fún ìran ẹ̀ ó dẹ̀ ń fẹ́ gba ilẹ̀ ọlọ́ràá fún àwọn èèyàn tiẹ̀ kán lè máa jẹ gàba lórí àwọn ẹ̀yà tó kù ọ̀nà tó ń dẹ̀mọ́ láti gbà ṣe é nìyẹn ẹ jẹ́ kí àwa náà ká sọ kí ni ká ní àwa ò kì í ṣe àṣèrè kan wẹ́sẹ̀ àṣèrè tán fẹ́ bù kan wá síwájú so ọwọ́ wa ló wà kò ṣe dúró wò gbogbo petition tán ní kan sign kó ní kálukú lọ bu ọwọ́ lù kó ní kálukú lè ṣe tiẹ̀ ká bọwọ́ lù nìkan kọ́ ká study iṣẹ́ láti máa gbé káàkiri fún gbogbo àwọn èèyàn wa ká ṣe àyè kó yé wọn. a ti ṣe wọ́n pẹ́ o dúpẹ́ padà gbá wa ni. dégbèrè tó ó lè gbé àwọn èèyàn wa ẹ ṣe bàbá rò pé ṣì kò ní fún yẹn náà á wà ní abẹ́ fọ́nrán yìí ẹ ṣe ó dàbọ̀ sà. ó dàbọ̀ ẹ ṣeun sà ẹ bá wa kí bàbá rò pé ṣe ẹ gbádùn show yìí ẹ gbádùn àwọn sábà yìí sọ ṣe gbádùn analysis wọn ẹ bá wa kí bàbá rò pọ̀ eré ẹ wá bá wa kí bàbá Grandpa Ọ̀rànmíyàn wọ́n ní kẹ́ ẹ fọn kó wọ̀ gbòòrò ayé ẹ wá bá wa fọn kó wọ̀ gbòòrò ayé tẹ́ bá fẹ́ more of it bá mi kọ sí comment section Grandpa tí bá mi sọ̀rọ̀ Yorùbá Wuyì mo fẹ́ wá sórí show ẹ̀ ṣé kí n gbé Grandpa wá ṣé kọ́ máa bá wa tan ìmọ́lẹ̀ sí dáadáa torí tí wọ́n sọ yìí ó ṣọ́ọ̀kì o tó wá ń ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀
ìwọ tí ò bá tí ìyè pó ti ń ṣẹlẹ̀ wípé àṣírí lẹ́gbẹ́ lókùtà everybody ń ṣe Nàìjíríà ń sìn ó rà wọn bá wa wọn gbọ́dọ̀ fẹ́ Fúlàní ọjà gbọ́dọ̀ jóná nílẹ̀ Haúsá kí Tinubu kókó lọ síbẹ̀. Peter Obi tó sọ pé wọn ọmọ Ìgbò Ramadan àwẹ̀ ọdún ní 2020 àwẹ̀ 2023 àbí 2024 ibo ni Peter Obi ti gbà. Peter Obi Pétérù Obi ohun tí bàbá yìí sọ òun ló ń ṣẹlẹ̀ yẹn. He has to change himself. Peter Obi change ara ẹ̀ ó sọ rẹ̀ di mùsùlùmí tipátipá. Peter Obi ló bá wọn ṣàláwà kíbarú tó kírun rí. Peter Obi ò sùn kò rí lé gbé mọ́ ilé ògbà ọ̀nà ògbà tó ń ṣe ewé ara àgbà ó ti bá Peter Obi. Ilẹ̀ Haúsá ni Peter Obi wà ń sìn everyday ilẹ̀ Haúsá ló ń lọ bá wọn kírun ló bá wọn jẹrẹ kíni Ramadan kó lè bá a débẹ̀. tó ti wá yé yín kò sí bàbá sọ nísìnyí pé létà oníkálukú máa dì sóònù Yorùbá láti jẹ́ Yorùbá Fúlàní àbí Haúsá Fúlàní. ẹ̀rọ àwọn olórí wa Sunday sọ̀rọ̀ wọn ò lè gbé pẹ́kẹ́ Sunday Igboho gbà wá o lẹ́yìn tó ṣe mítìnì pẹ̀lú àwọn ọba ẹgbẹ́ kan dún wọn ò lè dún pẹ́kẹ́. àmọ́ báyìí tí ìlú ti wá lé kókó nísìn ká máa wá wo result ẹ̀ èyí tẹ́ bá ti download tap send ló bá wa download the asat now is 1460 something àbí 14 bóyá ó lè ti wọ 1470 báyìí ẹ máa rí wò ẹ lo promo code lórúkọ mi ẹ má lo Yorùbáwùyí ẹ lo Abiola TTS Abiola TTS Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí lèmi ń jẹ́ o. If you are seeing me for the first time tó rí mi pé ó ẹ̀ṣẹ̀ ń rí mi lẹ́ni ni ẹ jẹ́ kí n introduce ara mi fún yín. I am the one and only Akalolu of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ ìjọmọ lẹ pé mo ń kílò lónìí mi olóyè sí òpó méjì Àbẹ̀ní ọmọ òṣè pààrọ̀ kílẹ̀ Yorùbá má bàa parun ó dọwọ́ èmi àti yín. Tèmi bá ti ń gbé wá tí mò ń fẹ́ fún tí mò ń ranjú tí mò ń lọ wá fún tí mò ń gbé wá fún yín èyí náà máa kọ opinion yín sí comment section. The more tí comment bá pọ̀ the more tí fídíò yìí á rìn. We never know ẹni tó lè ráwọn videos wa tó fi lè débi tó yẹ kó dé. Nobody can tell. Bóyá ilẹ̀ máa ṣe okùn fàbáyé máa gba Yorùbá nation nípa comment yín nípa pé kẹ́ wọlé tẹ́ bá ti ń gbọ́ báyìí kẹ́ bá wà tẹ thumb up. Ẹ mo ti comment lẹ́ẹ̀kan mi comment mo tẹ́ bá ti ń wọlé tẹ́ bá ti ń gbọ́ opinion tẹ́ bá ti ń rí tó máa sọ̀rọ̀ ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ débì kan èmi á stop ẹ̀ máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ti gbọ́rọ̀ débì kan àwọn tẹ́ bá rí lọ́kàn yín tẹ́ bá against tẹ́ bá oppose síbẹ̀ ẹ kọ́ tẹ́ bá support síbẹ̀ ẹ kọ́ idea tí opinion tí ẹ kọ́ síbẹ̀ ṣe ká gbé bàbá wa ẹ kọ́ síbẹ̀ ṣe ní nǹkan ẹ pè mí bóyá ẹ ní nọ́mbà mi lọ́wọ́ ẹ̀yin tẹ́lẹ̀ ti subscribe to YouTube channel mi ẹ tẹ subscribe button kẹtẹ notification bell yín. The more you do this the more you comment the more you like our video the more you subscribe the more you put on your notification button sir ma the more ti Facebook ti YouTube Facebook tá máa recommend video wa fún yín abẹ́ fẹ́ Yorùbá nation Iléyá o ọmọ Yorùbá Iléyá Iléyá o ọmọ Yorùbá Iléyá Nàìjíríà ti dojú pọ̀ a ò mọ bí tí a ń lọ ó yẹ ká padà sílé ajáwọ́lá pọ̀n tí kò yọ kàtètè gómi la kàná Iléyá o ọmọ Yorùbá Iléyá 30,000 minimum wage 90,000 bag of rice tilẹ̀tìlẹ̀ Ògún ni mo sọ fún yín gbọ́ ti ní etí kẹgbà kílẹ̀ yìí fẹ́ Yorùbá nation bí wọ́n Nàìjíríà ẹ bá mi kọ sí comment section ṣé Yorùbá nation lẹ fẹ́ ṣé wọ́n Nàìjíríà ni
ẹ kọ sí comment section ìjọba fẹ́ ẹ pa àwọn Nàìjíríà náà ẹ ṣí ẹ fídíò fún wọn ẹ wá píṣì fún wọn ẹ ṣàlàyé fún wọn pé Yorùbá nation will move last man standing the last alternative to Yorùbá nation for everybody from Yorùbá. I love you. See you in my next show. Bye bye.